Hello, ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́ ìní, a kú ojúmọ́ tó mọ́ wa, ayọ̀ àti àlàáfíà láà fi lo ọjọ́ òní àti títí láéláé. Àmín. Mo ní kí n gbé ọ̀rọ̀ kékeré kan wá sí etí ìgbọ́ yín, a sì rí gbọ́ nísinsìnyí. Ó wà lórí íńtánẹ́ẹ̀tì. A gbọ́ pé lásìkò kan, wọ́n ní nǹkan tó yẹ kí kábíyèsí tí gbogbo àwọn èèyàn ń retí pé ó yẹ kó ti ṣe kíní yẹn tipẹ́tipẹ́ kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dá ọ̀ràn. Ara wọn náà máa dá ọ̀ràn sí lọ́rùn kì í ṣe kábíyèsí o. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní ó nígbà yẹn tí kábíyèsí sọ fún, wọ́n ní sìn, mi ò wá mọ ìjọ́ tí kíní yẹn ṣẹlẹ̀. Ó dàbí pé ó ti ṣẹlẹ̀ kó tó di pé Ashley ní accident tán ló ní ẹ̀, tọ́rọ́ ló yìí wà lọ hospital. Wọ́n ní kábíyèsí ń sọ pé there was a time tóun ní kí Ashley wá máa lọ. Kó tó wáyé pé ó ti lọ ní time yẹn, gbogbo rògbòdìyàn yìí. Ẹ̀sìn kan bọ́ọ̀lù ń ṣàṣì fẹ́ nǹkan ló ṣe máa rí. Ṣé ó yé wa báyìí? Wọ́n ní ọjọ́ yẹn pé kábíyèsí ó tan Ashley pé àpá àwọn fẹ́ jáde, pé òun tí ẹ̀, àwọn fẹ́ lọ síbì kan, àwọn fẹ́ ṣe kíní kan. Ó dàbí pé bí wọ́n fẹ́ lọ sóde, Ashley wọ́n ní òun máa mú lọ sóde níjọ́ yẹn bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní Ashley ti múra inú ẹ dùn gbogbo òun àtọmọ ẹ̀ pé káwọn jọ ṣeré jáde. Wọ́n ní pẹ̀lú àwọn entourage ṣe mọ̀ pé kò ní fura pé ó fi pé àwọn kan lọ sí fàájì níbì kan. Tó tẹ̀tẹ̀ gbogbo wọn jẹ́ ìjọ lọ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ṣà ń lọ títí tó fi dé airport, wọ́n kọrí sí airport. Meanwhile, wọ́n ti ṣe gbogbo arrangement bí wọ́n ti book ticket, wọ́n ti ṣe gbogbo ẹ̀, wọ́n ti ṣe everything. So, Ashley yẹn ò mọ̀ pé ìjọ́ yẹn gangan ni òun fẹ́ padà sí UK. Àṣé kábíyèsí ti ṣe gbogbo everything. Ó ṣe dé bẹ̀ báyìí. Wọ́n ló dé airport. Kábíyèsí wá ní, Ashley, this is airport. Pẹ̀lú gbogbo àwọn entourage tó tẹ̀lé wọn. Wọ́n lọ park. Ó yá, Ashley, this is airport. Sórí bí òun ṣe ń wò yìí, máa lọ láyọ̀ àti àlàáfíà kó kúrò ní live òun. Lọ wọ plane kó máa lọ torí òun ti san ticket kó ti ṣe. So before you know it, wọ́n náà ti sọ gbogbo direction bó ṣe fẹ́ rìn. Ètò ń ṣàmì sure pé wọ́n gbé dé airport, Murtala Mohammed Airport. Wọ́n ní bó kàn ṣe bọ́lẹ̀ báyìí, before you know it, wọ́n ní kábíyèsí command the driver, ó yá kó zoom off. Wọ́n ní bó kàn ṣe lọ fún àwọn tó kù gbá tẹ̀lé. Wọ́n gbá tẹ̀lé kábíyèsí o. Wọ́n ní bó ṣe drop ẹsẹ̀ airport pé kó máa lọ. Ó kúrò nínú live òun kó máa lọ. Pé kì í ṣe pé ó máa sọ pé ẹrù mi àbí nǹkan kan. Kábíyèsí ní enough of money òun á fi settle, òun á send ẹ̀ sí ẹ. Bẹ́ẹ̀ tí máa lọ kíákíá. Before you know it, òun á send enough of money sí ẹ. Gbogbo owó tó fẹ́ fi ra gbogbo nǹkan tó gbàgbé sí tó rò pé bóyá fi lẹ̀ ní ààfin. Gbogbo owó yẹn ló máa dá padà fún ẹ tó máa fi ra gbogbo nǹkan tó máa lérò pé o gbàgbé ní ààfin. Pé therefore kó máa lọ lálàáfíà. Wọ́n ní kábíyèsí ní kí driver zoom off, kó zoom off. Wọ́n ní ojú Ashley. Wọ́n ní bóyá ó pa kọ́nàkọ́nà ni o, bóyá ó fò ni o, bóyá ó wọlé ni o, Ọlọ́run ló yé. Wọ́n ní kí àwọn náà bó ṣe ń dé airport, báwọn ṣà ṣe zoom off lọ nìyẹn, wọ́n fi lè. Wọ́n ní before you know it, Ashley ti gbé taxi, ó ti gbé drop lọ sí Ife Street pé wọ́n bá ní ààfin. Ó ní ìwọ́kẹ̀. Wọ́n ní ó padà pé despite pé kábíyèsí ti waste ọ̀pọ̀lọpọ̀ owó láti ṣe arrangement bó ṣe fẹ́ lọ sí UK, bó ṣe máa dé UK. Pé kábíyèsí lose owó yẹn. Àṣé ẹni tí ò fẹ́ kó gbọ́ràn, ẹni tí ìyá ẹ̀ wà nínú kúlà dé, tó lọ ń tọ́jú ìyá ẹ̀ sínú kúlà.
àṣeyọrí kò sí ni. Wọ́n ní ọmọ ẹ̀gbẹ́ ò ní ṣaláìsí máa ṣègbé. Wọ́n ní bó ṣe padà sí ààfin nìyẹn o. Torí gbogbo wa lérò pé bóyá kábíyèsí ò try. Ṣebí mo sọ fún wa. Mo ní àìmọye àwọn ọ̀rọ̀ tó wà ní íńtánẹ́ẹ̀tì, tó wà nínú kúlà táì tí bẹ̀rẹ̀ sí ní máa tú kẹ̀kẹ́ yẹn jáde. Ó pọ̀ rẹpẹtẹ pé kì í ṣe gbogbo aṣọ náà ń sá lóòrùn. Gbogbo àwọn hílàhílo, gbogbo àwọn ìwàkiwà, ìwà tí ò bá ọmọ Ọlọ́run lára mu tí wọ́n ń hù láàfin, pàápàá jùlọ Mariam àti Ashley. So ìwà burúkú yẹn tó wà nínú ayé wọn, gbogbo àwọn ìwà tó lè súyàn, tó lè mú káyé súyàn. Ṣùgbọ́n Ọlọ́run tó lẹ́mìí kábíyèsí máa gùn, tó yàn sí orí oyè. Òun ni Ọlọ́run kábíyèsí. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Ṣé rí ìyà táwọn people yẹn tó ń rò pé àwọn fẹ́ fi jẹ kábíyèsí àti Naomi. Ọlọ́run ti tọ́jú ẹ̀ sínú kúlà fún wọn. Wọ́n ní bí kábíyèsí ṣe drop ẹ̀ ní airport tó zoom off, ó ní kí driver zoom off. Wọ́n ní Ashley ò fi kan pé méjì, ó kàn gbé drop padà sí ààfin o. Wọ́n bá ní ààfin. Ààfin náà ló wà títí di ìsìn. Kí la fẹ́ sọ, kí la rí mú? Nǹkan tí kábíyèsí ti fojú fí, tán ti fojú kábíyèsí rí ní ààfin yẹn. Ẹ̀yin èèyàn wa. Ó dìgbà náà ná. Bí gbogbo wa náà ni a jọ wà láyé yìí. Ikú ò ní jẹ́ ẹnìkan kan pa o. Torí Bíbélì ti sọ pé ó ní kìkì ojú wa la ó fi máa rí èrè àwọn èèyàn búburú. Ó ní kìkì ojú wa la ó fi máa rí èrè àwọn èèyàn búburú. Kò sí nǹkan tó bá fẹ́ ṣe láyé yìí. Kò sí bó ṣe lè gòkè kán sọ̀kalẹ̀, kán fò kán nìṣó. Ìyà olúkálùkù wà nínú kúlà, ìyẹn fún ẹni tó ń ṣe ibi. Ẹni tó dẹ̀ ń ṣe rere kẹ̀dẹ̀ ré, tí ẹ náà ń dúró dè. Ó ṣe rere, ó ṣe ibi tó olúkálùkù ń dúró dè. Wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Àfi tó bá ronúpìwàdà. Àìrónúpìwàdà, á rí wìnrìnwìnrìn o. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé ìròyìn kékeré yẹn wá sí etígbọ̀ yín kí ẹ lè mọ bó ṣe ń lọ. Ṣé ẹ mọ̀ pé a máa ń sọ pé a fẹ́ kí àwọn èèyàn wa kán wà updated, ká máa sọ fún wọn bí ó ṣe ń lọ. A gbọdọ̀ máa wà fún yín now. So ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ bá mi like, kẹ dẹ̀ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú. Ẹ ṣé gan, mo ń rọ́wọ́ yín o. Ààbò Ọlọ́run á dájú lórí yín. Ẹ ní wá wó tì. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo yẹn lágbára Kristi ọba ìyanu. Ire, 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 ire lẹ máa fi máa rí lágbára Kristi. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.